Ipman jáwélé ìyanṣẹ́lódì, wọ́n bẹ̀rẹ̀ ìfikùnlukùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹntiró lórílẹ̀‐èdè yìí, Independent Petroleum Marketers Association of Nigeria (IPMAN) ti jáwé lórí ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé lórí ẹ̀kúnwó tó gún owó tí wọ́n ń san láwọn ibùdó tí wọ́n máa ń páàkì ọkọ̀ wọn sí nílùú Èkó. Ìyanṣẹ́lódì náà ló ṣàkóbá fún gbígbé epo láti Dangote Refinery àti Lekki Deep Sea Port lọ́jọ́ Monday tó kọjá, lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣàfikún owó páàkì láti Náírà 2,500 sí Náírà 12,500. Ìgbésẹ̀ yìí làwọn ọmọ ẹgbẹ́ IPMAN sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó mọ̀ọ́mọ̀ gbé láti di ẹrù wúwo lé àwọn awakọ̀ àtàwọn tó ń gbépo lórí. Àmọ́ ṣá, nínú lẹ́tà kan tí akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà James Tour kọ ló ti sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti gbà pé kí ìfikùnlukùn wáyé láti wá ojútùú sí gbọ́nmi-sí omi-ò-tó. Nítorí ìdí èyí, ẹgbẹ́ IPMAN sọ pé kí àwọn ọmọ ẹgbẹ́ padà sídìí iṣẹ́ wọn láìsí ìfòyà kankan.